وبالله توفيقي وفضلك واسع إذا لم توافقني فكيف أطيع إذا لم توافقني فكيف أطيع أمير وإذن إلو أوطان أمير وإذن إلو أوطان أطال الله أمرك يا أمير أطال الله. ẹ jẹ́ kí a dìde fún ẹnìkan tó ju gbogbo ayé lọ tọ́já sí wípé tí wọ́n bá bíyàn léèrè wípé ta ló dìde fún tí wọ́n náà lè máa sọ categorically pé Ọlọ́run ni mo dìde fún yín dìde fún kankan mi. Subhana man Alájà Nafisa afili la yusalu. ṣé mọ̀ kí wọ́n máa ń bíyàn léèrè nígbà míì wípé ó ń dìde fún mi nílé ó tún lọ dìde fún nǹkan míì níta. Subhana man. ṣé rí ẹni tí mo fẹ́ kó dìde nísìnyí lẹ́ni tí yóò bá ní nǹkan míì tí ó challenge ẹ̀ nílé wípé ó tún lọ dìde fún nǹkan míì lọ́dọ̀ Nafisa. afili la yusalu. lẹ́ẹ̀kan náà nígbà tá a ti dìde òun a jọ wí gbólóhùn mẹ́ta kan tí wọ́n máa fi bẹ̀rẹ̀ nǹkan tí sì fi máa ní ìparí dáadáa. kí náà ní gbólóhùn náà wa kulli alhamdulillahi alladhi lam yattakhiz walada wa lam yakun lahu sharikun fil mulki wa lam yakun lahu waliyyun minadh-dhulli fakabbiru takbira. lẹ́ẹ̀kan náà lẹ́ni tó bá máa wí tẹ̀lé mi sọ pé subhanallah subhanallah walhamdulillah walhamdulillah wala ilaha illallah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata wala quwwata illa billahil aliyyil azim illa billahil azim. sórí níbi tó dúró sí wájú òkú lẹ bẹ́ẹ̀ sí eré yìí tá à ń ṣe ní ẹni tí alájà wa Nafisa tẹ̀síwájú tó kó wa jáde Ọlọ́run dákun abẹ́ ọ nígbà tí ó bá fi di ẹ̀mí kọ́mọ sọ wípé òun darí àràfá òun fẹ́ fi àràfá ṣe ọjọ́ bí òun. àmín. ẹ dákun àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ ṣé wọn àti ìdè ni àbí àwọn olólùfẹ́ rẹ̀ náà láti jókòó lẹ̀. ìsànàdù sílínà. Alájà Nafisa iyọ síwájú báyìí jẹ́ kágàdé ó síwájú àtúnbọ̀rọ̀ ní ojúlówó. súlàtà mọ̀dọ̀rí yàtà. sẹ́rí tẹ́yẹ̀ bá ti wà ní ààyè ńlá ẹ gbọ́dọ̀ ìwọ̀nba lè yẹn gbọ́dọ̀ máa dá dúró mọ́. ìsànàdù sílínà. àwọn tí àwọn tán fi ń yan gan ló wà. ẹni bá sì jẹ nǹkan ni ó mọ ẹni tó jẹ nǹkan sí nǹkan. súlàtà mọ̀dọ̀rí yàtà. ẹni tí ò bá jẹ nǹkan ò ní mọ ẹni tó jẹ nǹkan sí nǹkan bí wọ́n ṣe ń fèmí náà yan gan iná náà fún un náà yan gan. súlàtà mọ̀dọ̀rí yàtà. ẹni pé tẹ́ bá sọ pé nínú àwọn àfà láwọn tán ìtọ́jú ọdún àfà tí wọ́n ní dákọ rẹ̀ lẹ́ẹ̀mejì tí wọ́n sì ní wòkè tí wọ́n ní wọlé tí wọ́n fi sọ pé lágbájá ní jẹ́bẹ̀ èmi náà jẹ́ kan bẹ́ẹ̀. súlàtà mọ̀dọ̀rí yàtà. nínú àwọn tọ́lọ̀ tún gbé ayé lé lọ́wọ́ ní olórin ẹ̀sìn olórin Islam
tí wọ́n dá akọ rẹ̀ tí wọ́n ní wókè wọlẹ̀ tí wọ́n fi sọ pé lágbájá ní jẹ́bẹ̀ òun náà jẹ́ kan níbẹ̀. àtàkìnà ìjàmbá ṣàmùsì ọkọ̀ tíra ti dá máa. ọba tó ní ìmọ́lẹ̀ sánmà tí sì ń tan kárí ayé tí ò ní òkùnkùn níbi kankan ìmọ́lẹ̀ ayé rẹ̀ méjì ọwọ́ ọkùn. ìzánà nùsìlínà. ọba tó tẹ́ ilẹ̀ tí ò níbi kankan tá a sọ pé ilẹ̀ ọlọ́run ọba ò débẹ̀ níbi tá a sì kiri ó pọ̀ dé méjì ó lópin. sùlátà mọ̀dọ̀rí yàtà. àtàkìnà ìjàmbá ṣàmùsì ọkọ̀ tíra ti dá máa. ọba tí ó ṣe alájà Nàfísà báyìí tí ń tẹ̀lé látàná tó fi di èní má padà lẹ́yìn rẹ̀ o. ìzámà àárínà. ẹ bá mi ṣe àmì fún. Sayyida mi kọ̀bí láti. àbí ẹ̀kan wá ẹ wá jẹun ní abẹ́ wá yí alájà Nàfísà sí. Zara mi bàrà. mo kí bàbá wa àgbà láti ìlú Ìlọrin. Sọ́lá lẹ́yìnà wà sábà. ìlú àwọn àfà wa. Zara mi bàrà. kí àfà wọ àfọ ọmọ àfà. ìzámà àárínà. gbogbo àwọn báńdì pátápátá yányá ẹ̀ ní sílù o. ìzámà àárínà. kò ní gbóná mọ́ yín lọ́wọ́ o. Sayyida mi kọ̀bí láti. ẹ wá jòkó náà ṣé mo ti ń ṣàdúrà náà nù. Zara mi bàrà. alájà Nàfísà dákun èmi wọn fẹ́ fún yẹn ní mẹ́sẹ̀gì kí n tó lọ o. sórí ìkan nínú àwọn àfa Ibn Qayyim al-Jawziyya ó ní ajma al-uqalahu ala anna an-na'ima la yudraku bin-na'imi. sórí níbi tó dé yìí má dúró. látàtàkì. ọ̀gbẹ́ni tó bá yẹ kó kúnlẹ̀ fún o má dìrà rẹ o. látàtàkì. sẹ́ni gbogbo ẹni tí ń lo òkè táyé rí pé ń lo òkè tó wá padà lẹ́ẹ̀kan náà nígbà tó ń lọ ìgbéraga ló mú dání. látàtàkì. ẹni tó bá sì gbọ́ lánàá tí wàá gbọ́ mọ́ ẹ lọ wo ẹrú rẹ wò ìgbéraga ni. ilà làbíbò khalila. ẹni tí dákun ẹni tí sáré òkè tí wọn wájú ó dókè ẹ lọ wo ó ní ìgbéraga nínú ẹrú. látàtàkì. la yudraku bin-na'imi níbi tó bá ti rí nǹkan mọ́sọ̀lá níbẹ̀ o. látàtàkì. tó bá jẹ́ mọ́ kó kúnlẹ̀ ṣé kí ni kúnlẹ̀. látàtàkì. àkọ́kọ́ nu wọ́n lé lẹ́ẹ̀kejì wa anna man hasara ar-rahata fatati ar-rahatu. ó ní gbogbo ẹni tó bá sinmi ayé ò ní kí o. ìlànà bí o. sórí gbogbo àwọn táyé ń kí lọ́wọ́ lónìí táwọn olókè àwọn náà ti gbà kan ṣe báyìí lánàá o. kọ́lílà. wọ́n ti pèdé tó pọ̀ dáadáa kọ́lọ̀ tó ní mo sí fáìlì kàn wọ́n má dúró. wá sílẹ̀ bínú àfúsíkà. ó di mélòó ó dáhùn ní ó di méjì. kẹ́yìn tẹ̀yìn ṣàtọ̀wìlà. ó wá ní ẹlẹ́ẹ̀kẹta wa annahu bihasabi rukubil ahwali wa ihtimalul mashaqqa takunul farhatu wal ladha. kò sẹ́ni kan tí ó mọ rìn lórí agbọ́nrin bóun fẹ́ débi tí ń lọ tí ò ní láwọn kan tí ó kọ̀ lẹ́sẹ̀ o. wà sí àbúrò fi ikọ̀ tọ́bùrì. bàbá nílọrin wọ́n ní hazainul minani ala qanatiril mihani afárá tá a gùn débi tá a ti dókè àgbà orí afárá àdánwò ni o. tẹ̀sí dáadórí kọ́tà. ẹnìkan ní máa sáré gíga kọ́mọ̀ ní àwọn kankan tí ọmọ bẹ lọ́hùn sí ní kọ́rọ̀ o. tẹ̀sí dáadórí kọ́tà. alájà Nàfísà ó di mélòó ó di mẹ́ta. wá sí náà jẹ́ mi ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ìsèhábùrọ̀ fi kọ́ tọ́bùrì. wá sí àbúrò fi. kí ni wọ́n yí ó ti pariwo ju ọgọ́ tó pariwo lọ wà ní pariwo mọ́ ó wà sunkún ò lẹ́nu. wá sí àbúrò fi ikọ̀ tọ́bùrì. torí táwọn olórin bá ti ń kọrin àwọn wọ́n lè máa da ogun ẹ̀ pọ̀ àfáàní wọ̀ náà. tẹ̀sí dáadórí kọ́tà. ó ní ìsàbùrọ̀ fi kọ́ tọ́bùrì gbogbo dọ́tọ̀ bá ti mọ báwọn èèyàn ṣe àwọn tó níye lórí inú èèyàn ní kò mọ bá ṣe o. sórí àwọn tó bá lè kó bá jẹ èèyàn rẹ mọ́ súnmọ́ wọn o. alájà Nàfísà wọ́n ní practice OOQP mo kí o mo sì kàwé ó lé
quality people al-askhas zawil fadil bàbá ńlọrin ni wọ́n sọ bẹ́ẹ̀ kí mo wí ò dáhùn mọ́. wàásì àárọ̀ fi kọ́ tọ́bù ẹ̀. only quality people àwọn tó bá níye lórí nínú èèyàn ẹni kò ṣe kíni ẹni kò bá dò. tẹ̀sí dáadórí kọ́tà. sẹ́ni ẹ má jẹ́ kí n dálẹ̀ tán kí n náà fẹ́ tún gbọ́ǹbọ̀ mi. wàásì àjẹmí lá. ọ̀ya tẹ́wọ̀ rẹ méjèèjì àwọn dádì wa kí wọ́n bá wa nàka sí wọn. àwọn mọ́mì wa náà láti inú ilé ìyá dáadáa ìyá tí ò dojú ó ti ọmọ rẹ̀ láwùjọ ẹ kí wọn o kan rí ìyá mi ti download yálẹ̀ fún ọmọ rẹ̀ kọ́ ọmọ ọkàn dé kọ́kàn install rẹ̀ ni. Allah. ntíyà rẹ̀ ṣe kalẹ̀ ló ń jẹ́ o ṣùgbọ́n ntíyà yìí ṣe kalẹ̀ nílùú àwọ̀ tán ó sì ń ti alájà yìí lẹ́yìn òjò ṣubú ṣẹ́ẹ̀tì náà àbí èsè boss lady the boss lady àbí boss lady. wàásìnà jẹ̀mí lá. rárá tí wọ́n bá ti gbà àbí wọ́n bá sì ó sanwó wọn boss lady àbí the boss lady boss lady kò ní dì nínú gbogbo yẹn dìde lẹ́lẹ́ kan ẹ̀ẹ́dẹ́lẹ̀. wàásìnà jẹ̀mí lá. tí màá fi sọ máa ìkílẹ̀ orí ìgbọ́lẹ̀ máa wà. ẹni. the boss lady ló máa jẹ́ boss lady lásán lẹ́pẹ́ bó lórí àfa yìí. wàásìnà jẹ̀mí lá. ọyẹ bá nìyẹn ká sí wọn. ayọ̀ kí fatia odidi kan. odidi fatia kan. sórí tá a bá ti kí fatia yẹn tán mi ò sọ lórí ṣùgbọ́n máa dá wákà. wákà. kí mo ní máa ṣe máa dá wákà tí n bá ti wá dá wákà tán ìlọ́ya ṣáà ti bá nìyẹn ká wá sọ fatia tó fẹ́ kà wọ́n táníyàn rí ọba ti gbé mọ́kànlẹ̀ ká torí ọlọ́run ni torí anabi Muhammad ni mo fi bí ọ tẹ́mi rí ọba ti gbé má ṣe kí ni mọ́kà bọ́táníyàn rẹ bá ti dá ká sórí ẹjẹ́ fi yẹ́kù pamọ́ bisiril fatiha. àmín bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ṣùgbọ́n ìta máa sọ fún ọ tó fi máa dìde ńlẹ̀ pé ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ga dé ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ti ga níwájú lọ́la ó ọlọ́run má jòyọ̀ ṣubú níbi tó ga dé ọlọ́run má jòyọ̀ ṣubú níbi tó ti ga ìwájú ọ̀la ó máa lọ òmà ní rẹ̀yìn ọlọ́run má jòyọ̀ ṣubú níbi tó ga dé ọlọ́run má jòyọ̀ ṣubú níbi tó ti ga ìwájú ọ̀la ó máa lọ òmà ní rẹ̀yìn ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ga dé ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ti ga níwájú lọ́la ó máa lọ gòkè rẹ̀yìn ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ga dé ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ti ga níwájú lọ́la ó máa lọ gòkè rẹ̀yìn ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ga dé ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ti ga níwájú ọ̀la ó máa lọ bù wá ní rẹ̀yìn ọlọ́run má jẹ́ ó yọ ṣubú níbi tó ga